ṣé orí nǹkan kan wà tó jẹ́ pé àwọn baba ńlá wa ti máa ń lo àwọn kinní tipẹ́tipẹ́ tó jẹ́ pé àwa ṣe ìjásí ni àwa ṣe ìjásí ni common thing, everybody use it, some people don't know about it, but some people know about it. We that we know about it, yes, we know say this thing na confirm. Nǹkan tí ogun wa ti ń gbọ́ náà ni. Ṣé nǹkan tí mo fẹ́ dárúkọ yìí ọ̀rọ̀ yìí ti ń gbé mi nínú tipẹ́ mo ṣàfẹ́ sọ mo níjọ́ òun fẹ́ ráyè. I don't get time, but today I get time. You see that your Jesus Jésù yín yẹn àti ànábì yín yẹn ṣe rí kíní tí mo fẹ́ sọ yìí wàláhì ó ṣiṣẹ́ ju Jésù yín àtànábì yín yẹn lọ. Bẹ́ẹ̀ mo sọ fún ẹ ó ṣiṣẹ́ ju Jésù yín àti ànábì yín lọ. Ṣàmọ̀ yín pé ms bàbá sọ yín pé paracetamol 10 naira ó dáa ju ànábì lọ, fact ó dáa ju Jésù yín tẹ̀ ń gbé kiri yẹn lọ. Mo ti ń sọ kẹ́nìbọ̀dì má preach Jésù fún mi mọ́ ẹ tó bá tún preach Jésù fún mi àbò send message Jésù máa ṣépè fún ni. Kí ni nǹkan náà? Castor oil. Wàláì. Castor oil, everybody know castor oil, yes. Castor oil yìí ṣiṣẹ́ ju Jésù yín lọ, ó ṣiṣẹ́ ju ànábì yín lọ. Take it or you leave it. Ṣé kí n máa mú wá fún yín lóríṣiríṣi ni? Go and Google it. Lọ Google ẹ̀. What is the benefit of castor oil? Ó ṣiṣẹ́ ju Jésù. Tó bá jẹ́ pé àwọn pásítọ̀ yín mọ castor oil, wọ́n sọ di anointing, wọ́n sọ di miracle oil mọ́ yín lọ́wọ́, wọ́n á máa tà fún yín 10 million 15 million. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Torí ó ṣiṣẹ́ ju Jésù yín lọ. See, I'm still talking it. Ó ṣiṣẹ́ ju ànábì yín lọ. Castor oil. Yes, castor oil ṣiṣẹ́ ju Jésù yín àti ànábì yín, ó ṣiṣẹ́ jù lọ. Come for me if you want to come for me. Come for me directly. Ẹ jẹ́ páàkì irun kẹ́ tó máa sọ pé kò ní irun ẹ̀ páàkì ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Castor oil ṣiṣẹ́ ju Jésù yín. Ẹ̀rí pé mo ń tẹnu mọ́. Ó ṣiṣẹ́ ju Jésù yín àti ànábì yín lọ. Àwọn pásítọ̀ yín ò ti já sí ni. Wọ́n máa tà fún yín 1,500,000. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Go and Google it. A lot of things ní castor oil ní ṣe o. Àwọn nǹkan mi tẹ́lẹ̀ mi máa gbé lọ sí ọ̀dọ̀ pásítọ̀. Ẹ ò rẹ́ mi ò ṣeré o. Àwọn nǹkan mi wà tó jẹ́ pé tẹ́ bá ti dọ́dọ̀ pásítọ̀ orí yìí ìjọ mẹ́ta ló ti ń fọ́ ẹ yínníkan kìnníkan ẹ jẹ́ bá mi gbàdúrà sí ṣé kí n ṣàwọn ayé ni. Ọ̀gádé lọ ra castor oil kó fi pa orí yẹn. Tó bá máa fárun ẹ̀dọ́ kò fàdọ́, tó bá dé ní fàdọ́ má fàdọ́, rọ castor oil sí. Ọmọ ìyá mi mo fún ẹ ní 30 minutes 1 hour. Wàláì orí yẹn sá lọ ni. Mo kàn ní kí n ti wá díẹ̀ lára àwọn nǹkan tó ń ṣe ni o. Ṣàmọ̀ ipá obìnrin máa ń ní ẹ̀gbẹ́ ìtọ́ báyìí débi ìsàlẹ̀ mọ́ ibi waist tó máa ń ròyìn tẹ́ máa rò bóyá iṣẹ́ ayé ni kìnìkan olórúkọ tó ń pè mí tẹ̀ mo fẹ́ mú orúkọ ẹ̀. Lọ mú castor oil kó dá sí fi rọ́ọ̀bù ẹ̀wọ̀n dé sàlẹ̀ wàá mọ̀ pé castor oil lolúwa. Ọ̀rọ̀ pé Jésù lolúwa kọ́ o. Wàá mọ̀ pé castor oil lolúwa. Yes, ohun tí àwọn baba ńlá wa ti ń lò láyé àtijọ́ ni. Kó tó di pọ́n gbé Jésù wọn èdè, kó tó di pọ́n gbàdán bí wọn èdè. Mo máa sọ kankan pé ṣé ẹ ráwọn àgàn tá àgbà Jésù mọ́ yìí? Tá àgbà ànábì mọ́ yìí. Inú wa mọ́ ju àwọn tó gba Jésù wọn yìí lọ, tó gba ànábì wọn, inú wa mọ́ ju yín lọ. Bẹ́ẹ̀ ni. Kí ló àǹfààní Jésù tẹ́ gbà tẹ́ ń hùwà ibi? Kí ló àǹfààní ànábì tẹ́ gbà tẹ́ ń bà tàwọn ènìyàn jẹ́? Ọmọ ní òṣàbò lè gbé mọ́ òjẹ́ ṣé wọ́n bọ́ ṣe báwọn kò fà wọ́n ẹlẹ́ni dandan ni kí wọ́n gba Jésù àbí dandan ni kí wọ́n gbà náà bí ẹni. Wọ́n tún tẹnu mọ́ castor oil yín ṣiṣẹ́ ju Jésù yín lọ. Bẹ́ẹ̀ ni ó ṣiṣẹ́ ju ànábì yín lọ. Mo mọ̀ pé máa wá fún mi, I don't care. The castor oil is working more than your Jesus and more than your ànábì. Yes. Use it anywhere, part of your body. Just use the castor oil. Wo ìwọ máa mọ̀ pé ẹ̀rọ mi yìí mo mix English títí mọ́ reason ni wípé mi ò fẹ́ kí any platform bá fẹ́ post mi ìfẹ́ kàn yọ fídíò yìí torí ẹ̀ ni. Bó ní back pain rub it there.
bó ní stomach whatever with the issue kíní kan you have with your kíní kan ikùn ẹ rub it sí gbogbo okùn ẹ ìwọ tó jẹun tó ń gùnfẹ̀ tó ti lọ sí dókítà pé kíní kan lọ rọ́ọ̀bù castor ẹ̀ lọ́ọ́ ra kó rọ́ọ̀bù ẹ̀ sí ikùn ẹ between 10 minutes wàá rí pé wàá máa gùnfẹ̀ bó gùnfẹ̀ wàá máa yasó bẹ́ẹ̀ mo sọ fún yín. Ìwọ tó jẹ́ pé ibì kan kàn ògùn náà rẹ̀ pastor bí mo ṣe jí láàárọ̀ yìí mo bá rí pé ibì kan kàn dédé wú ni àbí àwọn táwọn lọ́fà ni àbọ̀ ń ṣe kinní kan ni àbọ̀ ń ṣe kinní kan ni ọ̀gádé lọ́ọ́ ra castor lẹ̀ lọ́ọ́ fi pa máa pa dáadáa dédédédé bó pa láàárọ̀ bó pa lọ́sàn-án bó pa lálẹ́ kò ṣáà make sure pé òun pa every day before you know it ó máa lọ. Ìwọ́n tó ní inú rẹ̀ o àwọn ayé náà ń ṣe kíní kan ra castor ẹ̀ ní sínú ìdodo rọ́ sí mo wọ́n máa tún fẹ́ sọ ní English mi ìfẹ́ kàn yọ fídíò yìí rọ́ sínú ẹ̀ ó rọrùn sùn àbí fipá bí àbò ní problem with your eyes ò ríran dáadáa fipá bí èmi náà ń lò ẹ̀ kọ̀ọ̀kan mò ń lò torí mi kì í rántí tí má rí pé ojú mi yóò ṣú díẹ̀díẹ̀ tí má ti fi pa o tó ti lọ mi tún nílò mọ́ màá tún pa tì tí má tún rántí pé ojú yìí tuntun bẹ̀rẹ̀ màá tún fi pa. Bẹ́ẹ̀ni, I'm telling you the truth. It's working more than your Jesus. The castor oil is working more than your Jesus and your Allah. Yes. Oh, I don't know. So you have issue with your body, you have issue with your whatever you have in your body. Tó bá ti fẹ́ sùn lálẹ́, mú castor oil yẹ, sórí àtẹ́lẹsẹ̀, lábẹ́ ẹsẹ̀ yẹn kó fi pa, kó fi síbi orúnkún ẹ lẹ́yìn, kó fi sábíyá, wàá sùn sound. Oh. Mo kàn ń sọ àwọn kankan díẹ̀ tó ń ṣe fún wa ni tí mo ti lò tó ti ṣiṣẹ́ dáadáa mo ń sọ fún wa yẹn. Check, some of us in this summer we have koko on our neck, summer allergy, whatever, or your chest is beating fast sometimes. Ọ̀gádé lọ gbé castor ẹ̀ lè kó fi pa ẹlẹ́mọ̀ ní kíní kan ni o àwọn ayé ni o lọ́n ṣe kíní kan àyà mi kàn ṣe gbìgbìgbì àbí bí kíní kan ọ̀gádé mú castor ẹ̀ lè rọ́ sí kó pọ̀ fún wọn kó rà mọ́ wọn fún ẹ ní 10 minutes kí là ń bá ń ká ọmọ ibì kan wú ní ó lọ ṣẹ̀ṣẹ̀ school ibì kan wú kíní kan fi pa. Yeah, that is why motivation video ti pẹ́, that is why mo fi sọ pé the castor oil is working more than your Jesus, in fact more than your Allah and whatever tẹ́ bá tún sìn. Bẹ́ẹ̀ mo sọ fún yín ẹni má gbọ́rọ̀ tí mò ń sọ ìgbọ́ òun ìdè ní kẹ́ gbàgbọ́ náà tó bá dẹ̀ fẹ́ wá fún mi náà yẹ wọ́ ẹ̀ mo wà lé ẹ̀yin tẹ̀dẹ̀ má wá lò mo dẹ̀ rí yín ṣùgbọ́n lọ́n jù yín lọ mo máa rí yín dáadáa mo rí yín torí pé inú kan àti òótọ́ inú òun náà fi ń ṣe ń tà ń ṣe àti pé kì í ṣe nǹkan tó ń wù wá láti ṣe lọ́kàn mi like pé ìwọ ìṣẹ̀mú ni ò ṣe nǹkan báyìí ò fẹ́ ṣe nǹkan báyìí ló máa ṣe pé o gbọ́dọ̀ ṣe nǹkan tí mo rán ẹ. That's why we are coming outside saying this thing. Yeah. Because ṣé orí iṣẹ́ tí castor ẹ̀ ní í ṣe kò ń ṣiṣẹ́ kékeré ẹ̀jẹ̀ tó sọ mí fẹ́ yìí ladies ṣé oníwọ̀ tó bá ní ṣé heat náà ni heat is infection rọ castor ẹ̀ sára pàjẹ́ kí bá bẹ́ẹ̀ kò yẹ kí n sọ kí ní ìsàbò máa sọ everybody go through it fi síbẹ̀ fún 1 hour bí 30 minutes kò lọ yọ you look fresh. Oh my goodness kí ni castor ẹ̀ lè tí ì ṣe tán àwọn nǹkan mi tẹ̀ máa rò bóyá iṣẹ́ ayé ni gbogbo ara yín gbogbo ara ń dùn mí o gbogbo kíní kan ṣí ọ gbogbo kíní kan ṣí ọ ọ̀gádé mú castor ẹ̀ lè rọ́gbọ́ látòkè délẹ̀ you feel good tó máa gbọ́ feel good ẹ̀rọ máa mọ̀ ṣeré àbí ó jọ bí ẹ̀rìn just go and Google it. I don't want to talk too much just go and Google it. What is the benefit of castor oil? Táwọn pastor yín bá mọ̀ tí àwọn pastor yín bá mọ̀ àwọn pastor yín á jẹ lọ wàláhì ó dà pé mi gan máa wá lọ dá ṣọ́ọ̀ṣì lẹ́ni tí màá máa ta miracle oil confam ìwọ̀gbọ́n àlọ́ wọn mọ̀ pé confam ni àwọn pastor yín wọn á tó débẹ̀ fún yín ìwọ tó bá ti járe o ti járe nìyẹn
just go and Google it. What is the benefit? Wàá sọ pé kí ni benefit, àbí kí n sọ pé kí ni advantage, àbí kí n sọ pé kí ni ohun tí kíní yìí ń ṣiṣẹ́ fún, ṣé kíní yìí ń ṣiṣẹ́ fún nǹkan báyìí, ṣé castor yìí ń ṣiṣẹ́ fún nǹkan báyìí, ṣé kíní kan ń ṣiṣẹ́ fún nǹkan báyìí. Go and Google it. Torí pé kí n Google náà ló jẹ́ kó máa gba yẹn, máa tòróró òṣì kan fún yín. Bẹ́ẹ̀ ni, a lot of things. Let me just tell you again. Castor oil yẹn ó ṣiṣẹ́ ju Jésù yín lọ, ó ṣiṣẹ́ ju ànábì yín lọ. Bẹ́ẹ̀ ni mo take it or you leave it. Wá fún mi, àmọ́ bá ṣe ń pàdé, àmọ́ bí ta ti ń pàdé. Bẹ́ẹ̀ ni, àmọ́ bí ta ti ń pàdé yín náà mọ̀. Àmọ́ bí ta ti ń pàdé pé ànábì ló ń bú, Jésù ló ń bú, kò ní dáa fún gbogbo yín papọ̀. Ẹ má bínú o. A máa pàdé, a máa pàdé bí ta ti ń pàdé. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Ó dàbọ̀.